lánàá tí í ṣe ọjọ́ 27 oṣù kẹwàá tá a wà yìí ní ọjọ́ ẹtì Friday ní àwọn èèyàn ni wọ́n ṣe ìsìn orin àti ìmọrírì fún gbajúgbajà wòlíì ìjọ Christ Apostolic Church tó dolóògbé ní CAC ìyún Wolii Oloweere ẹni tó pèèyàn mọ̀ sí bàbá automatic tó jáde láyé nínú oṣù keje ọdún yìí ní nǹkan bíi ọdún 100 years of age. Ẹ̀rìn àti pé nínú oṣù keje ọdún yìí ní Wolii Oloweere tó gbajúmọ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà nínú ìjọ CAC inú mà jáde láyé, ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí kódà ìní yìí ni wọn yóò sìnkú bàbá náà. Lánàá òde òní ní àwọn ìjọ CAC ni wọ́n máa ṣe ìsìn ìmọrírì àti ìsìn orin fún bàbá náà nínú pápá ìṣeré Lẹ́kan Salami Stadium tó wà ní Adámàsìngbà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn gbajúmọ̀ wòlíì ni wọ́n máa kún ibẹ̀ bíbá ààrẹ gbogbo ìjọ CAC lórílẹ̀‐èdè yìí àti káàkiri àgbáyé pásítọ̀ Samuel Ọládélé inú síwájú gbogbo àwọn èèyàn pásítọ̀ nínú ìjọ CAC lọ síbẹ̀ o, nígbà tí ààrẹ àná nínú ìjọ CAC tó gbéjọba fún pásítọ̀ Samuel Ọládélé ìyẹn pásítọ̀ Abraham Akínọ̀sùn òun náà wà níbẹ̀. Ajínrere àgbà ìjọ CAC lásìkò yìí wòlíì Ezekiel Ọládèjì òun náà wà níbi ìsìn ìmọrírì yìí àti ìsìn orin. Bẹ́ẹ̀ ni àwọn gbajúmọ̀ olórin ni ìyẹn ajínrere Bọ́lá Ààrẹ, ajínrere Bísí Aláwìyé àtàwọn míì àwọn náà wà níbẹ̀. Kódà àwọn olóṣèlú náà kò yọ àwọn náà sẹ́yìn o. Sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, sẹ́nítọ̀ Sharafadeen Ali òun náà wà níbi ètò yìí o. Bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn pásítọ̀ ni wọ́n pọ̀ rẹ̀rẹ̀ níbẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ló sọ oríṣiríṣi ọ̀rọ̀ wúrí nípa ìgbésí ayé tí bàbá Oloweere gbé. Bẹ́ẹ̀ làwọn èèyàn ni wọ́n ròyìn wípé ọ̀kan lára àwọn wòlíì tó dúró lórí ìpè tí àwọn èèyàn kò lè gbàgbé ìní bàbá náà. Kódà nínú ọ̀rọ̀ ẹ̀sìn Sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali ní nínú ìrìn àjò òun tí bàbá Oloweere ti pẹ́, ó ní bàbá náà ó dúró ti òun, ó sì jẹ́ igi lẹ́yìn ọgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nítorí bí ọ̀rọ̀ bá dàrú àwọn máa ń sá lọ́dọ̀ sọ́dọ̀ ẹ̀ fún ìmọ̀ràn àti àdúrà tí gbogbo àwọn tó wà ńbẹ̀ sì ní nǹkan tó dájú ni pé nínú ìjọ CAC ẹ̀sìn kìrìsìtẹ́nì ní Nàìjíríà àti nílẹ̀ Yorùbá òpó ńlá kan ìlú ti wó yìí.